òpóhùn ò ní jó adìẹ ní òfun láàyè adìẹ òpóhùn ọ̀jáyé pẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ní ọgbà fún ẹ rí kọ̀lọ̀kọ̀lọ̀ fẹ́ jayé ọlọ́ba àmọ́ ikú ẹ̀ ń bẹ lọ́wọ́ ọdẹ ń tọ́júra wọn lọ iná ní gbéra wọn mi o nínú ayé kan yìí náà ni làágbé ń da ojú ogun kọra wa o ẹ kú àsìkò yìí lẹ́ẹ̀dẹ̀tẹ̀ wà tẹ́ ẹ gbé ń wò mí ẹ̀dẹ̀ yìí ò ní bàjẹ́ lé òsì ní kan láṣẹ ti Èdùmàrè mo ní àìbámọ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí bóyá ní nǹkan kan tó rú yín lójú bóyá iṣẹ́ yín ní ọ̀lọ́ déédé bóyá ogun kan ní ń bá yín fẹ́ra gbogbo ọ̀nà yòówù kó gun ọ̀hún ò lè jẹ́ ẹlòmíín bẹ nílé ọkọ fọdọgbọ́n tọ́lọ̀ fún láyè tó kó lóyún ogun ni o ẹlòmíín sì rí àwọn akẹgbẹ́ ti lọ dènà ọ̀nà wọn ti là wọ́n ti kọ́lé wọ́n ti ra ọkọ̀ tó bá tòde òní mu gbogbo nǹkan pátá ni wọ́n ti ṣe òun sì ń bẹ̀ẹ̀bẹ̀ tí ń forí pàkà láì ṣàìsàn nínú ayé yìí náà la gbérí gbogbo ẹ̀ ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́mọ̀nì láárí èèyàn náà ní ọ̀jẹ́ lọ́jọ́ ń pè ẹ́ kàn síta ni olóyè Suleiman Lawal Egbeji ìlú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni tá a bá rí àwọn ò ní wí ogun tí ń bá yín fẹ́ra hàn yóò dàfẹ́ ẹ̀yìn tẹ̀lé egun fìṣọ́ wọ́n ń bẹ ní làkà òkété baálẹ̀ jẹ́rù ńlú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ la pẹ̀ka sí Abraham Adesanya shopping complex number 58 ní onípàànù police station ńlú Èkó bẹ́ẹ̀ ni nọ́mbà yìí náà ni ẹ pè wọ́n sí 08033580664 08033580664. gbogbo ayé ọ̀dà àgìrìbọ̀ kájọ́ sílẹ̀ kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ Èdùmàrè ọba tó dá wa. òun ni Elédùà ṣe ìfìtẹ́wẹ́tẹ́gbò dá wa lọ́lá òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́ kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o bí ká forí fara gbájà ń kẹ́rìwọ̀ abánilòpọ̀ lójú oorun lójú àlá o ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jàjà bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀ kọ́nà rẹ ó là lálàáfíà kó débi ìgbéga pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn bàbá ńlá wa agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́ nílàkà òkété baálẹ̀ jẹ́rù nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ àbíkẹ́ wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Egbeji Ogbomoso ẹ lè pe bàbá wa Egbeji Ogbomoso sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí 08020405954. lágbára lọ́wọ́ Elédùmarè àjíǹde ara kó máa jẹ́ fún gbogbo wa èṣù onídé wa má là bí ẹran orí sọ. tó ẹ káàbọ̀ padà ilẹ̀ káàrọ̀ oòjíire adébíyẹ ìmọ̀ọ́sì àgbà ọ̀lẹ́ni lónìí àtúntìdé ìṣẹ̀lẹ̀ tòní ọlọ́gbà díẹ̀ o ó èèyàn fura sí nǹkan kan ṣe rí tí a bá ti ń gbé ọmọ ní agboolé tí wọ́n máa ń sunkún tí máa ké wẹ́ẹ̀wẹ́ẹ̀ kí lẹ mọ̀ tí máa ń fà á ẹ mọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ fẹ́ díẹ̀ sí yín létí mú ẹ̀ ọmọ tó ṣẹ̀ dé láti òde ọ̀run ọmọ náà mọ́ èyí tí ọ̀pọ̀ èèyàn ò lè rí òun ò sì máa rí nítorí wípé ọmọ kò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn bó ti wá dé òun wá rèé ó dé tògótògó ẹ̀ ó dé tọ́látọ́lá ẹ̀ ó dé tòun ti bùkún ẹ̀ ìtọ́wáyé wá ṣe láyé ó kó délé ayé ni àwọn tí wọ́n ń ṣe ní káàbọ̀ máa wulẹ̀ máa ọra ìyẹn àwọn táwọn kì í pé ẹ báríkà o ọlọ́run ó wò ó
ọlọ́run wọn dá sí o ìyá alábàdá ní ọ̀wẹ́ ìyá tàmọ̀dò ní ọ̀wẹ́ tí wọ́n ṣe lágboolé mi ò sí lẹ́nìkan tí máa ń wẹ ọmọ wọ́n wà gbé fún ẹni pé ẹgbà mọ́ ẹ̀yin ní ẹwẹ́ ọmọ yìí ọmọ tó dé ọ̀rẹ́ ń tọ́ fẹ́ wẹ̀ bóyá yìí ẹni gẹ́gẹ́ bí arẹwà pé ọ̀rẹ́wà àmọ́ ọmọ tó ń wò yìí eyín tí ń bẹ ní ẹnu ẹ̀ sàbàlà báyìí ní bí eyín ìmọ̀dò ẹ̀yin ò rí o lójú tí yín agúnlẹ́yìn jú ni o torí pé ojú tẹ̀yìn fi ń wò ó báyà tó tún tọ́mọ yẹn fi ṣe kíni tóun fi ń rí ẹlòmíì yóò jòkó sórí àpótí báyìí orí ọkọ ẹ̀ ni yóò jòkó lé ọmọ wọn máa wò ó ilé yìí ló jòkó lé èèyàn lórí yìí àwọn èèyàn ò ní rí ẹlòmíì sì rèé orí tí ń bẹ lórí ẹ̀ ti kìnìún ni ọmọ á wò pé gbogbo àwọn tí mò ń wò yìí sáwọn tààjọ máa gbé náà rèé ní máa ń pa ọmọ lẹ́kún tí fi máa ń sunkún èyí tó wá kọ̀ tó pé akin lòun tó bá kọ̀ tí ó bá sunkún àwọn àgbààgbà wọn wá wò pé sọ́ọ̀rí mi ni ọ̀rí mi ẹ̀rù ọ̀bà ọ́ ọ̀rẹ́ yín bíi tìmọ̀dò báyìí ọkàn rẹ̀ sì balẹ̀ mo jòkó lé èèyàn lórí ọmọ pé èèyàn bíi tiẹ̀ nu ọ̀ sì ń wù mí ọ̀ lékè ọ̀rí mi mo gbórí ẹkùn báyìí sójú tèmi ọ̀ sì ń wù mí àyà rẹ̀ ò sì já wọ́n wà pé ẹ gbáǹdì bẹ́ẹ̀ bá gbáǹdì kò ní ké tí ọ̀ bá sì ké kọ̀ dáa gbogbo ògbọ́n wọn ti rí o níbẹ̀ ni àwọn alágbára àwọn àgàsẹ̀ agboolé níbẹ̀ làwọn ó ti wá wò pé ọmọ tó ní tògótògó yìí síkájí ó lò ó irú èèyàn wo nìyá ẹ̀ bí ẹ̀ bá jẹ́ nìkan tí òun náà kàn wáyé bẹ́ẹ̀ tóun náà jòkó ẹ̀ jẹ́jẹ́ tó pé kádàrá àláwò wákàǹkádìrì tí ọmọ pé aya mọ yí kádàrá èèyàn padà ó pè é ẹja àfàyè hàn yá ẹ̀ gbogbo òkú tó ní wọn ó sì gbà lọ́wọ́ ẹ̀ lọ ṣẹlẹ̀ sí arákùnrin wọ́n ti gba òwú ẹ̀ látara omi tí wọ́n fi wẹ̀ ẹ́ àti kẹ̀kẹ́ tí wọ́n fi wẹ̀ ẹ́ lẹ́nu kan ọmọdé yìí bá dàgbà ọmọ tí wọ́n pe ológun ọmọ ni tàbí yóò máa kọ́lé yóò máa káàsẹ̀ kàkà kí arákùnrin ó di ológun mọ̀ ní ogun níjà o torí wípé kọ̀rọ̀wọ́ orí ọwọ́ ẹ̀ ọ̀tẹ́nu bí ń ṣiṣẹ́ bí erin ẹ̀wà ń jẹun bí ẹ̀ lérí nígbà tí wàhálà yìí wá pọ̀ tí dààmú yìí pọ̀ ó débì kan wá sọ fún mi pé láti kékeré ni wọ́n ti gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀ń tó sì wà nídìí agbára tí wọ́n fi ògo lọ́wọ́ rẹ̀ yìí ó ti kú ọjà sí wípé kò látúnṣe ẹ̀bà ni ẹ̀làjà kò látúnṣe bí ọ̀bà wá látúnṣe ọmọ akílà máa dá sí ilẹ̀ kóòtù òjìrì tó wá wò pé ọ̀rọ̀ hàn níyàn èèyàn láàfihàn o abátẹkọ̀ létí ó dìbò tìlú Ògbómọ̀ṣọ́ ńlẹ̀ ta ni olóyè Suleiman Lawal Egbeji ìlú Ògbómọ̀ṣọ́ bàbá kẹpẹ́ o nǹkan kan ò ní ṣe yín àárín ìpẹ́ láṣẹ ti dùn àrè nígbà mo débẹ̀ bàbá na ewé kan sókè ní kí n wo ewé yìí dáadáa ẹ bá ń kà lọ. ewé eléyìí ewé oríire ni òyìnbó ń pè ní bàbá bá fẹ́ pè ní ìbò oríire ewé good luck ewé oríire rẹ̀ tí yà ń kó pamọ́ ní ojú pẹ̀lú omi ìwẹ̀ ni kì í sọ omi ìwẹ̀ nìkan àwọn Yorùbá ní agbára tó ju àánú afẹ́fẹ́ wọ́n lè mú agbára náà wò láti sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn pé látòní lọ ìṣẹ̀lẹ̀ pagónogó kìnnìkan ní pàtàlẹ̀ kọ́lọ́ sọ àmẹ́ tó bá ti wáyé báwọn tí wọ́n ti pààyàn láró àwọn bá wọ́n lo Yorùbá fún wọn ni wọ́n ti pa láró wọ́n ti gbọ́wọ́ ọ̀tá orúkọ báyìí làbá máa fi wẹ̀ òsì dànù tí ó fi lè lo dáadáa tó lu akọ́mọ àti ìṣèyàn tó máa wá kúnra wọn dáadáa méjì lèèyàn máa wá àyànmọ́ wà tó lọ́n kọ́ dáadáa mọ́ yẹn àmọ́ nípasẹ̀ ìgbìyànjú àájò èèyàn lè tó soríire kún àyànmọ́ òun tọ́ta ò ní rí àyànmọ́ òun bàjẹ́ èyí téèyàn tó gbìyànjú kó ò ní rí bàjẹ́ ewé oríire ni à ń pè léwé good luck ewé yìí lásán tó wáyé gbogbo èèyàn bá mọ̀ ní tí wọ́n bá dà mọ́ nígbà lágbàlẹ̀ lómi tó ṣe fúláwà tí ó mọ̀ ṣùgbọ́n sẹ́mi pé owó àìmọ̀ là ń san fún ìbò bàbá mi ní máa ń kọ̀wé báwọn wọn lówó àìmọ̀ là ń san fún ìbò tábà mọ̀ jẹ́ fi tábìlẹ̀tì ni àwa náà rí egbò mu láyé wa ni lápèjúwe ní ìsìn ewé òrúwọ ní ìsìn ẹ̀wọ̀n jẹ́ fi ṣe aspirin the first aspirin tó yìnbó ṣe ewé òwúwọ́ ni ṣùgbọ́n ewé wa náà ni nígbà tá a mọ̀ a sì fọwọ́ owó wáyé bàbá mi gbọ́n pé òfin tó bí bàbá mi lè rí bàbá mi owó àìmọ̀ là ń san fún òyìnbó bàbá mọ̀ ni bá rí egbò fúnra wa ni gbígbó mu ó sì ṣiṣẹ́ láàjú láìsẹ̀ tó máa lo ẹ̀ ń lọ àmọ́ ibi wọn fààyàn ni pé ewé yìí ewé good luck ewé oríire ni ọ̀nà méjìlá máa gbà lò
a lè gun ká ṣe ní lúbúlúbú irú ẹni tí wọ́n mú orí àdámọ́ rẹ̀ tó ní ẹ̀bá láyé ṣèyàn kádàrá lákàkádìrì lóòótọ́ ni. ayé ti ń ṣe báwọn. gbọ́dọ̀ ọ̀run ṣe ọ̀run tí ẹni ayé bá ti ṣe ọ̀run náà ti máa ṣe a lè ṣe nǹkan láyé kọ́run mọ́ lọ́wọ́ sí i tẹ́ni ayé bá ti ń ṣe ìní máa ń sọ pé nìkan òun ò bá tẹnìkan jẹ́ òun ò lè bá tòun náà jẹ́ òun ò lè pa ẹnìkan òun ò lè pa àwọn tó bá ti ń ṣe rere lórí ilẹ̀ ayé ẹni ayé bá ń fẹ́ ni wọ́n fẹ́ pa kéèyàn múra ni owó Yorùbá kan ló ń gbà wọn irú ewé yìí ewé oríire yìí a máa mú tí wọ́n gùn tí ó kùnà tá a bá ti gbó tó kùnà á wà ṣe ní búlúbú àṣà yọgbẹ tá a bá ti sàtọ́ gbẹ oyin lè yọ ọmọ fi là á tògó kan á fi oyin po ọṣẹ rẹ̀ èyí ọmọ fi wẹ̀ ẹ ti gbọ́ mu gbà wọn lẹ́yìn ìgbà tí sára bá ti lọ pẹ̀lú ògo ọlọ́gbọ́n tó bá dé yóò sì máa rore kan yóò gbogbo rere tá a kọ́ mọ́ látọ̀dọ̀ Olúwa Olódùmarè yóò sì máa jẹ́ tiẹ̀ padà ẹ ti gbọ́ báwọn tó bá yẹ pé bá ń pàtẹ kọ̀ bá tà ń bá ń ọkàwé òrìṣẹ́ tẹ́ bá ti rí pé ẹsẹ̀ yìí fún àmọ́ àwọn bàbá tó máa lu ilé ìná pèlè wí olúgàbè àwọn máa fi pòwe pé kí sóbì àwọn tó dégbò olúgàbè là ké sí ọ̀pọ̀lọpọ̀ orúkọ wí lásán ni ewé olúgàbè ni a máa fà ńlẹ̀ ní ìtàkùn báyìí ewé àwọn mẹ́tò pèlè wí sóbìà àmọ́ bàbá fẹ́ lò fún àrùn bàbá fẹ́ lò fún nǹkan sóbìà làwọn bàbá wa pè báwọn pàṣẹ pé bá fẹ́ pawódà sí tí wọ́n fẹ́ lò fún pé yóò ṣe sóríire láyé tí ọba ẹ̀kọ́ bá gbọ́jà débi kan àbọ̀ bá ní ṣọ́ọ̀bù ọjà tí ẹ̀wọ̀n kọ̀ọ̀kan ra àwọn tó rà míì òun ni wọ́n lò wọ́n pèlè wé túlùtúlù àbífà gbúrúgbú tó bá fari èmi wá ní ìsìn kó tó fà mí kí n tó béèrè ìwé túlùtúlù ni wọ́n pè láwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú mọ̀ Yorùbá gan tí wọ́n bí síbẹ̀ yóò ti yé wọn bí wọ́n ṣe ń gbọ́ mi. bàbá ẹ̀ kú nọ́mbà yìí. nọ́mbà mi ni 080 335 80 664 080 335 80 664 zero number mi ni 080 20 40 59 54 080 20 40 59 54. gbogbo ayé ọ̀dà àgìrìbọ̀ kájọ́ sílẹ̀ kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni Elédùà ṣe ìfìtẹ́wẹ́tẹ́gbò dá wa lọ́lá òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́ kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o bí ká forí fara gbájà ń kárí wọ̀ abánilòpọ̀ lójú oorun lójú àlá o ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jaja bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀ kọ́nà rẹ ó là lálàáfíà kó débi gbéga pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn bàbá ńlá wa agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́ ìlàkẹ́ òkété baálẹ̀ jẹ́rù nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ àbíká wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Egbeji Ogbomoso ẹ lè pe bàbá wa Egbeji Ogbomoso sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí